Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ ẹnu rere sí gbogbo ènìyàn. A kú dédé àkókò gbogbo ẹ̀yin ènìyàn, gbogbo ọlọ́gbọ́n, gbogbo ọ̀jọ̀gbọ́n, gbogbo ọmọ Oòduà, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, onígbàgbọ́, oníṣẹ̀ṣe àti gbogbo ènìyàn pátápátá. Mo kí wa, a kú dédé àkókò yóò dára fún ọkàn wọ́n balẹ̀. Ìyanu ayọ̀ yóò ṣẹlẹ̀, ojú òkú ní tiwa, àní rámáyé. Rògbòdìyàn tí ń lọ láàrin ìlú yìí, Ọlọ́run yóò bá wa kápá rẹ̀. Ogun àwọn apànìyàn lọ́tùn lósì, lórúkọ Jésù ọlọ́gbàgbára lọ́wọ́ wọn. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ káàkiri tí àwọn ẹ̀mí ń bọ́, Ọlọ́run yóò kó wa yọ, yóò kó wa là, yóò gbà wá lágbàtán. Mo dẹ̀ gbàgbọ́ pé àsìkò ti tó, Olúwa yóò jà fún wa, yóò ran olùrànlọ́wọ́ àti aláàánú tí ó ti wà lẹ́yìn tí ó gbà wá lọ́wọ́ àwọn apànìyàn. Bẹ́ẹ̀ ló máa rí in Jesus mighty name. Mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ kú dédé àkókò yìí. Gbogbo ẹ̀yin tí ìṣòro àbí ìdààmú kan, lórúkọ Jésù Olúwa yóò rọ̀ yín lọ́kàn láṣẹ Ọlọ́run. Ìlú yìí ó lálàáfíà, ọkàn wa ó sì balẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí in Jesus mighty name. Tó mo tún dé, popsi wọn ó tún ti dé, bàbá wọn ó tún ti dé. Takú ti Facebook 24/7. Ò ní takú ti Facebook lọ́wọ́ tá a wà yìí, kò mọ́mọ́ tó ń lọ, ó lè ní current affair. Takú ti àwọn onírọ́, àwọn òpùrọ́, mo tún ti dé. Takú ti àwọn ẹlẹ́mìí sátánì, mo tún ti dé. Èmi náà ni takú ti wọ́n lọ́rùn, takú ti wọ́n lọ́rùn. Àgbàlagbà bẹ́ẹ̀ ni àgbàlagbà náà ni kò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbà, kò gbọ́dọ̀ dákẹ́. Àgbàlagbà tí ò bá lè kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹtan sáré. Béèyàn bá kẹ́hùn sọ̀rọ̀ lákòókò yìí tí àwọn aráabí bá gbé ogun wọn dé, èèyàn máa kẹtan sáré. Ó bẹ́tà kéèyàn kẹ́hùn sọ̀rọ̀ ní àkókò yìí. Àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́. Ẹ̀yin tẹ́ ń pariwo àgbàlagbà dẹ̀ ní àgbà. Àgbàlagbà náà ni lẹ́nu àgbà báyìí ló bí igbó. Ṣé kò yé yín bẹ́ẹ̀ ni? Ẹ ti kẹran mérò, ẹ ti dáràn. Ẹ jẹ́ agbọ́n tí bàbá àáfà àgbà yìí, ẹ jẹ́ agbọ́n tí wọ́n sọ náà ká tó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ asáré gbọ́ nǹkan tí wọ́n sọ. Ìyá mi, ẹ má bu ẹnu. Júù àti kírísítẹ́nì wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ má bu ẹnu o. Ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí min ahlil kitabi, nínú àwọn ahlil kitabi. Ahlil kitabi yẹn Júù àti kírísítẹ́nì. Wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀, àwọn oníṣẹ̀ṣe, àwọn onífá, àwọn oníbílẹ̀. Ọlọ́run bá ní fi nari jahannama. Ọlọ́run bá ní inú náà ni wọ́n lọ. Gbogbo ẹni bá kú sínú Christianity ló lè wọ náà ni. Judaism ẹni bá kú sínú ẹ̀sìn Júù ló lè wọ náà ni. Ẹni bá kú sínú ṣẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, Ọlọ́run ní fi nari jahannam. Ọlọ́run ní iná jahannama ń retí wọn. Khalidina fiha, tí wọ́n bá dẹ̀ ti wọ̀ bẹ̀rẹ̀ ní jáde mọ́. Suratul Bayyina ayẹlẹ̀ kẹfà. Suratul Bayyina ayẹlẹ̀ kẹfà. Kílẹ̀ tó kù tá a tún dóde mọ́. Wọ́n ní ẹja máa rọ bẹ́rẹ́ torí kẹ má da àwùjọ rú. Wọ́n ní ẹ bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ torí unity. Sọ fọ́mọ rẹ wípé ẹni bá kú sí ṣọ́ọ̀ṣì ọ̀wọ̀ náà, ẹni bá sì kú sí ilé aláwo yọ̀ wọ̀ náà. Gbogbo ẹlẹ́bọ àtàwọn tí wọ́n ń lùlù. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, a gbé Ọlọ́run ga, a yìn lógo. Ẹ jẹ́ ká educate ara wa díẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Number one, Ọlọ́run tí wọ́n ń sọ yẹn kìí ṣe Ọlọ́run, kìí ṣe Jehovah, kìí ṣe Yahweh, kìí ṣe Ọlọ́run Olódùmarè o. Allah ni wọ́n ń rí fáà sí. Allah kìí dẹ̀ sí Ọlọ́run. Allah ló sọ wípé ìwọ ó wọná. Muhammad ló sọ wípé ò lè rọrùn wọ. Sìgìdì ló sọ pinnu iná ní ayé rẹ o. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run Olódùmarè tó dá gbogbo ayé kò sọ bẹ́ẹ̀. Allah wọn
òun ló ń sọ Sìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì òun ló sọ ohun tí wọ́n sọ yẹn. Ẹ kíyèsí ibi tán parí kíní yẹn sí bí akọlọ tún gbọ́ kán tó gé mọ́ wọn lẹ́nu. Àwọn tó ń lùlù àtàwọn tó ń jó, àwọn tó ń lù àtàwọn tó ń jó wọ́n wọ̀ná. Òṣùpá, Pasuma, Táyé Currency, gbogbo ẹ̀yin olórin ẹ̀jẹ̀ yá múra àálà lẹ́ ò wọ̀ná. Ẹ̀jẹ̀ yá tún èrò ara yín pa kó tó dọjọ́ ọkú yín. Wọ́n lẹ́ ń bá kú sí church, wọ́n ní kó sọ fún ọmọ rẹ̀, dákun bá mi sọ fún ọmọ rẹ̀ pé ń bá kú sínú Islam iná ló ń lọ. Ó yẹ kí iye wá wá sí níbi tá a dé dúró yìí nísìn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Ẹ wo ọjọ́ orí bàbá yìí, ẹ wo éèjì bàbá yìí, délé ayé bá àwọn ìsọkúsọ táwọn èèyàn yìí sọ ni. Òun náà tún gbé gbá rẹ̀, àwọn ọmọ wọn tún gbé, àwọn Adébọ̀wálé gbé, àwọn Àjàlá gbé, àwọn Adépọ̀jù gbé, àwọn Adégúnwà gbé, Ajágbémọ́kèfèrí gbé. Ìjà ẹ̀sìn òkúkú ṣẹlẹ̀ asá àfọwọ́lẹ́rán, ṣùgbọ́n àkókò tó àtẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì, àkókò tó láti fún yín lésì. Ní wákàtí yìí gbogbo ẹni tó bá jẹ́ pé ó ní ọmọ rẹ̀ ń bá mùsùlùmí rìn, èmi ò ní pé ẹ má bá rìn o, Ọlọ́run tiwọn òun ló kórìíra èèyàn. Ẹ̀yin náà kéèsì tó bá jẹ́ Ọlọ́run tó dá gbogbo ayé. Nínú àlùkùránì kan wọ́n ní tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ ká sí ẹ̀sìn kan ni ìbá yọ ẹyọ kan mọ́lọ́kàn ṣe bẹ́ẹ̀ kó kálukú ṣẹ̀sìn tiẹ̀. Inú àlùkùránì míì ni wọ́n tún sọ fún wa pé ẹni tí ò bá ti ṣe Islam ẹ pa. Àwẹ̀ ló ti ń bọ̀ yìí, àwọn àgbákò irọ́, àwọn àdánwò irọ́, wọ́n á bẹ̀rẹ̀ sí àwọn lecture, àwọn wáàsí burúkú. Sọ fún ọmọ rẹ kó jìnnà sí wọn, kó má bàa táyé sórí burúkú dọ́run. Wọ́n ní kí wọ́n máa sọ pé kí unity bá lè wà. Àwọn ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Now wọ́n fẹ́ ìfẹ́, wọ́n fẹ́ unity. Kò ń ṣe Ọlọ́run Olódùmarè, kò ń ṣe Jehovah, kì í ṣe Yahweh, Allah, Sìgìdì, Muhammad òun ló sọ gbogbo tí wọ́n sọ yẹn. Kò dẹ̀ kan èmi àti ẹ tó nígbàgbọ́, ẹ̀yin tẹ́ ẹ wà nú ẹ̀ náà tí etí yín ò tí ì là, tí àyà yín ṣe bọ́, Ọlọ́run á bá mi ṣí yín lọ́kàn, ẹ lè mọ ibi tẹ́ ń lọ. Lórúkọ Ọlọ́run alààyè á dára fún wa. Ẹ sá máa rí wípé àwọn ni wọ́n ń sọ̀kò sórùlé tán fi ń gbóhùn onílé. Ẹ mọ̀ rí pọ́n ni wọ́n lẹ òkò ká tó sọ ògúlùtù. Tá a bá ní ká sọ òkò padà, bàbá yìí nìkan ló máa bá. Bó tá a bá ti sọ ògúlùtù, á bá Muhammad, á bá àwọn ọmọléke, á bá àwọn àfáà. Wọ́n á lè pera wọn sákèsí, wọ́n á dẹ̀ pera wọn sákèsí, wọ́n á lè ṣépè, wọ́n á lè tún bú èébú as usual. Èébú wọn èpè wọn, ẹ má jẹ́ ó turun kan lára yín. Mo sọ fún yín pé wọ́n fi ń threat ni. Wọ́n wò pé tí wọ́n bá ti threat yín, ẹ dákẹ́, àkè wá ń ṣe irú àwa, èébú àti èpè ò dí wa lọ́wọ́ mọ́. Níbi táwa dé dúró yìí yóò dára fún wa. Ẹ tẹ̀síwájú, àwa náà wà nílé fún yín, yóò dára fún gbogbo wa o. Ẹ wà lálàáfíà, Jésù Olúwa wa. Stay away from Islamic Sharia law. You thought we don't know what we are saying? Àmọ́ nǹkan tá à ń sọ. Ṣèbóun ni gómìnà Kwara State wá confam ẹ̀yẹ. Ó láwọn tó pa àwọn èèyàn over 100 àwọn Islamic jihadists ni. Àwọn tó ń pààyàn fún Allah. Àwọn súnà ànábì àwọn ló pa àwọn èèyàn. Gba Sharia, mi ò fẹ́ Sharia. Gba Sharia, mi ò fẹ́ Sharia. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn. Ohun tó fi lè mú wọn kó máa pa àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ní Kwara bẹ́ẹ̀. Mélòó wá lára àwọ tó jẹ́ Christian àbí ó jẹ́ oníṣẹ̀ṣe? Wọ́n máa yá mútu ẹ̀ ni. Ẹ̀yin èèyàn ẹ máa pariwo síta kẹ́ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni báyìí o radical Islamist ni. Torí pé àwọn yẹn ló máa gbàbọ̀dẹ̀ fún yín, ló máa fi gbé Sharia wọlé. Tí Sharia bá ti wọlé, ẹ̀kú tán nìyẹn o. Ilé ìtàn sọ pé it's not meant for Christian. Lamba ni o. Deborah tó pa ní Kano kò ń ṣe Muslim o. Mi ò mọ̀ wáyé táwọn Muslim máa ń parọ́, wọ́n ti lè parọ́ jù. Ẹ fẹ́ gbé nǹkan wá nìyẹn, ẹ sọ òótọ́ tó wà ń bẹ̀ fún wọn. Ẹ ń parọ́ pé Sharia Muslim nìkan ló wà fún. Irọ́ ni náà. Tí Sharia yẹn bá ti lè wọlé tán sí kákan oníwọ̀ wọn di o. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ kí Sharia wọlé Yorùbá o. Gómìnà wọn ló ń confam pé àwọn tó ń pa àwọn èèyàn Muslim náà ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó máa ń pààyàn fàlàá ni. Ìjẹ́ pé tó bá ń pààyàn báyìí wọ́n máa pariwo Allahu Akbar. Wọ́n á sì máa pààyàn Allahu Akbar. Má jẹ́ kán tàn yín wípé Sharia yẹn is meant for Muslim alone. Irọ́ ni o. Ibi tán ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn o. Tó bá mọ̀ pé ó nílò Sharia, o fẹ́ràn Sharia dáadáa, lọ sí Gombe, lọ sí Sokoto, lọ sí Kano, lọ sí àwọn ìlú bẹ́ẹ̀ yẹn. Tó bá fìlà wípé o wà satisfy kúrò Nàìjíríà, o lọ Afghanistan. Nílẹ̀ Yorùbá, fẹ́ Sharia lọ. Thank you. Ohun mẹ́rin ni màá mẹ́nubà nínú fọ́nrán yìí. Àkọ́kọ́, ti àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìkejì,
woro ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara níbi tí ẹ̀mí bíi 100 ti sùn gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Ìkẹta, mẹ́sẹ̀gì sí àwọn ọba nílẹ̀ Yorùbá. Ìkẹrin, mo máa dọ́dọ̀ Chief Sunday Igboho. Mo wá rọ gbogbo àwa àyànfẹ́ bá mi share ẹ̀. Alákọ̀ọ́kọ́ náà, mo kí gbogbo àwa àyànfẹ́ pé a kú oríire pé àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ò bá gbàgbé, nígbà tí àwọn Islamist group ìyẹn àwọn tó gba assignment lọ́dọ̀ Muhammed láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan nípa ìṣekúpani ìtàjẹ̀sílẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwa ọmọlẹ́yìn Kristi, tó mú kí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà dìde nígbà tí ìṣekúpani ìtàjẹ̀sílẹ̀ pọ̀. Tẹ́ ò bá sì gbàgbé, ẹ rí wípé àwa ọmọlẹ́yìn Kristi ni wọ́n dojúkọ wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò àbójútó, wípé àwọn máa rán àwọn ológun wọn wá, a jáde, a sọ̀rọ̀, a ṣe gbogbo ẹ̀. A dẹ̀ rí wípé Trump padà mú ìlérí yẹn ṣẹ, wọ́n rán àwọn ológun wọn wá, a sì gbọ́ ìròyìn sọ wípé wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà, a kí wọn káàbọ̀. Bákan náà, a kí àwọn ológun wa lórílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n kú iṣẹ́ takuntakun, torí nígbà tí wọn ò tí ì ṣe nǹkan kan, àwa yìí náà la jáde la pariwo. Àwọn ìròyìn tí à ń rí, àwọn fọ́nrán tí à ń rí, àwọn nǹkan tí à ń gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí, ó ń dùn mọ́ni nínú díẹ̀díẹ̀ bí wọ́n ṣe ń finá mọ́ àwọn afẹ̀míṣòfò yìí. Àwa gbàgbọ́ pé bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe dé, bí àwọn ológun wọn ṣe dé sórílẹ̀-èdè Nàìjíríà nísìnyí, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yẹn, á jẹ́ kí èso rere yọ. Adẹ̀gbàdúrà Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. So a kí yín ẹ̀yin ológun ilẹ̀ Amẹ́ríkà àti ti orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kú iṣẹ́, Ọlọ́run á kún yín lọ́wọ́ ṣiṣẹ́. Ìkejì, nílùú Woro nípínlẹ̀ Kwara State, a gbọ́ wípé àwọn afẹ̀míṣòfò wọbẹ̀, wọ́n para ilé, a gbọ́ pé wọ́n pa ọmọ ọba ìlú yẹn 2, wọ́n jí àwọn obìnrin kó lọ, wọ́n ní àwọn ọkùnrin ni wọ́n pa jù. A dẹ̀ gbọ́ pé àwọn ẹ̀mí tó ti sùn níbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní ó ti tó bí 100. Alákọ̀ọ́kọ́, ìjọba ilẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ Kwara State, a kí yín kú iṣẹ́ lórí à ń rí díẹ̀díẹ̀ náà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run á tún kún yín. Ẹ má ti sùn. Ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kò dùn mọ́ni nínú bí àwọn afẹ̀míṣòfò yìí ti wọbẹ̀ láti wá pààyàn. Mo dẹ̀ gbàgbọ́ pé ní ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn gan wá retaliate pé wọ́n kó àwọn army láìpẹ́ yìí láti wá invade inú gbó, láti wá lé wọn láwọn ibi tí wọ́n wà. So torí náà má ti jẹ́ àgàsùn. So ayọ̀ wa ni ó máa jẹ́ pé àwọn ènìyàn wọ̀nyí ọwọ́ tẹ̀ wọ́n. Torí tẹ́ bá ti wádìí lọ, tẹ́ bá ti wádìí bọ̀, àwọn Islamist group lẹ máa bá ń bẹ, àwọn ọmọlẹ́yìn Muhammed lẹ máa bá ń bẹ. Assignment táwọn gbà nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀ ní wípé gbogbo nǹkan tán ṣe yìí, Allahu Akbar, orúkọ Allah la fi ṣe eléyìí, òun ni nǹkan tán ṣe yẹn. So torí náà jọ̀ọ́ ẹ bá wa mójútó nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́. Ìkejì, ìkẹta, ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, bàbá wa Ọ̀nìrìṣà, a kí yín kábíyèsí fún orí adé. Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, ọba Akeem Abímbọ́lá Òwòadé, a kí yín olórí ńkọ́ láàfin. Bákan náà, ẹ̀yin ọba wa nílẹ̀ Ìjẹ̀bú, Èkó, Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́, Olú ti Ìlaró, ọba Kẹ́hìndé Gbádéwọlé Olúgbénlé, kábíyèsí o fún ọba wa láàfin. Bákan náà ni ọba wa Olówóbẹṣẹ́ àkọ́kọ́ onílẹ̀ tilẹ̀ Ọjà Ọ̀dàn, a kí yín kábíyèsí. Èrèdí tí mo ṣe ń mẹ́ṣẹ̀ yín kábíyèsí yìí, òun ni wípé àwọn agbègbè yìí nílò àmójútó. Ẹ̀yin ọba yìí náà ni ẹ sì máa dìde láti ṣe aláàbò ìlú yín, because ohun tí ẹ bá design tẹ́ ẹ gbé lọ fún ìjọba ni ìjọba máa gbà lọ́wọ́ yín, because ẹ̀yin lẹ súnmọ́ ìlú ju ìjọba lọ. Àwa ní àkókò yìí kì í ṣe àkókò wípé èmi ni mo jù ọ́, èmi ni mo dàgbà, èmi ni wọ́n gbọ́dọ̀ máa ṣe káre fún, èmi ni mo gbọ́dọ̀ máa bọ̀ tílẹ̀ máa rọ́, èmi ni mo gbọ́dọ̀ máa bọ̀ tí wọ́n, èmi ni mo lè fìyàn jóyè, èmi ni mi lè fìyàn jẹ́ gbé yẹn tì, èmi ni ti Paul, èmi ni ti Apollo kọ́ nìkan tó wà lẹ́yìn ìbọ̀tẹ́ díẹ̀ ká kíyèsára. Ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Kwara yẹn ti ń súnmọ́lé. Ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Kwara yẹn ó ti ń súnmọ́lé. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, pàtàkì jọ káàtìlẹ̀ Ọjà Ọ̀dàn wá lọ́wọ́ bí wọ́n ṣe ń ṣe àbójútó ńgbà tí àwọn agbésùmọ̀mí yìí ń sẹ́ndì àwọn mẹ́sẹ̀jì borí ibú wọn káàkiri. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọba wa yìí, bàbá wa Ọ̀nìrìṣà, ẹ bá wa ṣe àbójútó. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gba àwọn ọmọ wa, àwọn ọlọ́dẹ, ẹ pè wọ́n, ẹ bá wọn ṣe pàdé, ẹ gbàṣẹ láti ọ̀dọ̀ àwa náà wọn jagunjagun nílẹ̀ Yorùbá, èyí tí wọ́n lè ṣe nǹkan kan, èyí tí wọ́n lè ṣe nǹkan kan mí ní sọ jù bẹ́ẹ̀ lọ. So torí náà ẹ̀yin ọba yìí, ẹ bá wa ṣe àbójútó, ẹ má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Kwara yẹn má jẹ́ wọ bí. Ẹ dẹ̀ má gbàgbé ẹ̀yin àgbà náà lẹ pálówe wípé bí ògiri ò bá lanu aláǹgbá ò ní wọlé, aláǹgbá ò ní ráàyè wọlé. Nígbà tí èmi ní ti Paul, èmi ní ti Apollo bá ti wà láàrin yín, èmi làgbà, èmi ní kíní kan bá ti wà láàrin, báwo lẹ máa rí, ẹ máa gbọ́ information tí ẹ máa pera yín. So torí náà jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn ará bí ráàyè láàrin yín o. Chief Sunday Igboho, mẹ́sẹ̀jì mi ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. Mo kí yín káàbọ̀, ẹ kú oríire, ẹ sì kú àjàbọ́. Ìdí tí mo ṣe kí yín kú oríire pé ẹ kú àjàbọ́ ni wípé kì í ṣe wípé òkú yín ni wọ́n gbé wálé látòkè òkun, kì í dẹ̀ ṣe wípé
ẹ bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn lọ bọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí sà ẹ má sọ pé ọmọdé ni ló ń sọ̀rọ̀ o àwa lè má lówó bí yín o a lè má nípò bí yín o a lè má lórúkọ bí yín o ọ̀tá alámọ̀ràn tó lè wúlò fún yín sà ẹ sà ẹ bíbélì wípé palẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tí ó sùn ní ó kan àyà rẹ talawa mọ̀ tó sùn ní ó kan àyà ẹni ó lè jẹ́ aya ẹni ó sì lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ fámìlì ó lè jẹ́ gbọ́n ó sì lè jẹ́ àbúrò ibi tí ẹ bá kù sí ẹ má fi hàn ẹnìkan ẹ gbọ́ ènìyàn lènìyàn máa jẹ́ o àkókò tí wọ́n ń jẹ lọ́dọ̀ yín kò sí nǹkan tí wọ́n ò lè ṣe ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá pẹ́yìn dà ènìyàn náà tún ni wọ́n á tẹ́ ìfẹ́ inú wọn lọ́rùn torí náà ẹ ṣọ́ra nínú ọ̀rọ̀ sísọ ẹ ṣe bí àgbà ayé ò ní mú yín o ọkàn yín á balẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ṣí Sunday lóde yìí ẹ bá wa wá nǹkan ṣe bàbá wa Gani Adams wọ́n náà wọ́n ń retí ìwé látọjọ́jọ́ yìí láti kó ọmọ ogun jáde àwọn ń dúró de lẹ́tà àwọn tí ì rí lẹ́tà ẹ bá wa pé ṣí Sunday Igboho a nílò wọn kan tí ẹ máa ṣàbẹ̀wò sínú àwọn oko wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí àwọn àgbẹ̀ àti àwọn ìyá lè lọ oko kan lè lọ odò orúkọ tó ń dẹ́rù bani ni orúkọ yẹn jẹ́ Sunday Igboho àwọn Fúlàní dẹ̀ máa sá fúnra ara wọn láì lé wọn ògo lẹ Yorùbá ni ẹ má jẹ́ kó wọ mi ẹ bá wa wá nǹkan ṣe mi ní sọ jù bẹ́ẹ̀ lọ á dára fún wa ẹ̀yin ìjọba wa lókè lọ́hùn-ún a fẹ́ ìgbésùmọ̀mí ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣiṣẹ́ takuntakun láti fòpin sí kò jù bẹ́ẹ̀ lọ á dára fún ẹ bá mi share ẹ̀kọ́ bílẹ̀. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.